ọba.
ká tó wòrí ètò lẹ́ni gbogbo èèyàn mi nínú ilé tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí ẹ máa kú dédé àsìkò yìí ẹ kú bójú ọjọ́ ti rí ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa òṣèré ìlú mọ̀ọ́ká níbi tí a ti máa ń gbé àwọn àlejò pàtàkì àwọn àlejò kàǹkà àwọn òṣèré ìlú mọ̀ọ́ká àwọn gbajúmọ̀ tó jẹ́ wípé a lè má rí láwùjọ wa àwọn náà la máa ń gbé wá sórí ètò yìí gẹ́gẹ́ bí ìṣe wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ láti ilé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV tiwantiwa lára àgbàyídá níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá níbẹ̀ náà ni mo ti ń kí yín wípé ẹ káàbọ̀ sórí ètò ṣe dáadáa làbá yín ṣàlàáfíà náà lẹ́wà gbogbo lẹ́ńkọ́ ẹni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic náà rèé ìyá àbàdàn yín wọn là ń lò ní pírẹsẹ̀ntà yín rèé á sọ̀rọ̀ tẹfẹ́ tí mo rọ̀ yájú ọmọ yín rèé ti pàṣíwájú bàbá ọ̀bísẹ́bù ìyá àbàdàn yín náà rèé lórí ètò yín ètò wa òṣèré ìlú mọ̀ọ́ká tàtúgbé wa lónìí láti lè ṣẹ̀wà ìbílẹ̀ rédíò TV níbẹ̀ náà láti ń kí yín tàti kí yín wípé ẹ káàbọ̀ sórí ètò tòní èmi nìkan náà kọ́ ni mo ń bẹ lórí ètò lẹ́ni bẹ́ẹ̀ bá ti rọ́wọ́ ọ̀tún mi ẹ ti rí àlejò mi pàtàkì lórí ètò wọn ti ń bẹ níkàlẹ̀ ní Rabaji gan àti ní Rẹ̀gẹ̀dẹ̀ fín wọ́n tún gbogbo ẹ̀yin bàbá wa pátápátá gbogbo ẹ̀yin màmá lọ́balọ́ba lóyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú Sànmọ́rẹ́ Aláfẹ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ̀ ń bẹ nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé gbogbo yín pátá náà ni mo kí wípé ẹ káàbọ̀ sórí ètò tòní ṣe dáadáa làbáyín aláfíà àkọ́bí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọdún náà ní ọjọ́ Thursday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún 2018 òní náà ni Thursday tó kẹ́yìn oṣù September àdúpẹ́ fún Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ dẹ̀ láǹfààní láti máa gbọ́ wa lórí tuning radio ẹ máa gbọ́ wa lórí rédíò wa níbẹ̀ lórí tuning ẹ lè dáńlódù tuning lórí Play Store tàbí Apple Store ẹ sáàchì fún ìbílẹ̀ rédíò lórí ẹ máa gbọ́ wa kẹ́tẹ́kẹ́tẹ́ lórí Facebook wa ìbílẹ̀ rédíò TV tiwantiwa lórí Facebook page wa ìbílẹ̀ rédíò and television ẹ máa gbọ́ wa ẹ sì máa wò wá live and direct lórí ètò bá ti wà lórí ètò báyìí ẹ máa wá àkàn fìdílé fìdílé nǹkan ká tó jọ gbádùn ètò tòní àlejò mi pàtàkì ọ̀nbẹ lórí ètò mo sọ wọn sódò báyìí ẹja ńlá báyìí náà ni mo gbé láyé ìsàlẹ̀ odò àlejò mi wọ́n ti wà níkàlẹ̀ wọ́n ń bẹ níkàlẹ̀ níbi ẹ máa káàbọ̀ sórí ètò àlejò wa ṣe dáadáa lè dé ṣọ́kọ̀ òjèpo nítorí mo mọ̀ wípé ìlú ibi tẹ́ ti ń bọ̀ yẹn ó ṣeé ṣe kí bàálù yẹn lọ́jọ́ ògbé ẹ káàbọ̀ sórí ètò ẹ̀lẹ́ bàbá mi fún àǹfààní àwọn tó ń gbọ́ wa tó ń wò wá nínú ilé àwọn tí wọ́n ń wò yín báyìí ẹ bá mi kí àwọn ará ilé ẹ bá mi kí wọn wípé wọ́n máa ká ẹ lè sún síwájú díẹ̀ ẹ ṣeun bàbá mi kí wọ́n lè gbọ́ yín dáadáa. mo kí gbogbo ara lé o bòde yìí àlàáfíà la bá yẹn o. àlàáfíà ni o. ọ̀nà fún Kristi lókè o. Olúwa ṣeun Olúwa ṣeun ẹ ṣeun bàbá mi ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé fún àǹfààní àwọn tí wọn mọ̀ yín tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rí yín fún ìgbà àkọ́kọ́ ẹ bá mi dárúkọ yín fún wọn ọmọ ìlú ibi tí ẹ ń ṣe àti díẹ̀ lára àwọn iléèwé tẹ́ ẹ lọ ẹ bá mi dá fáwọn aráalé. àmọ́ orúkọ mi ni Adéníran Johnson Adéyẹyè tí gbogbo ènìyàn mọ̀ sí Fèrè Jésù. Abolórúkọ ọba jọ́wọ́ tó kọlu. Ìgbà fúnni wọn ní kí ọ̀rọ̀. Ọmọ ìlú wo ni Adéníran Johnson?
àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a bí mi sí ìpínlẹ̀ Èkó bẹ́ẹ̀ bàbá àti ìyá mi jẹ́ ọmọ Èkìtì. Èkìtì kété anikila ó ti ṣe èyí tí o Èkìtì kété yá ti gbé délé yá ti gbé Èkìtì. mi ò wọn bí mi síbẹ̀ bẹ́ẹ̀ tí mo ti tọ́ba ń sọ díẹ̀ díẹ̀. anikẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ ni tó ìyí gbogbo Èkìtì tí ń bẹ lórí ètò ọmọ yín rèé o. ẹ lẹ́wọ̀n bá mi. àwọn iléèwé wo lẹ lọ torí ó ṣe ṣe kọ́mọ skul yín bẹ lórí ètò kó bá ní that's my colleague mi nìyẹn gbàtàjọ wà léwe. kó ti pẹ́ náà lọ kọ́kọ́ lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń pè ní Ideal Primary School ó wà ní Tàbọ̀tàbọ̀ Lágége. Tàbọ̀tàbọ̀ ṣe é ṣe bá ẹgbẹ́ dání wá bí lórí àárẹ̀ mi. nígbà tí mo kúrò ń bẹ̀ mo tẹ̀síwájú lọ sí iléèwé secondary school tá à ń pè ní Fetland Grammar School ìyẹn náà wà Lágége náà bákan náà. nígbà tí mo kúrò ń bẹ̀ mo wá lọ sí Ogun State Poly tá a mọ̀ sí Moshood Abiola Polytechnic pẹ̀lú ní certificate ti tèmi Ogun State Polytechnic ló ṣe wà ń bẹ̀ tó dáwà níbi last set níbẹ̀ nígbà náà. mo lè kọ́ nípa àṣẹ àpè ní estate management. Táwọn tí ẹ mọ àǹtalẹ̀ nígbà yẹn. ayé mi tètè dá lónìí ayé mi dá lónìí mo mọ̀ pé wọ́n gbalẹ̀ kan tó kú òní ìpè. tó ẹ ṣeun bàbá mi fún ọgbà yín tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá nínú ilé àlejò mi náà rèé náà lẹ ti gbọ́ díẹ̀ nípa wọn yìí wọ́n ti dárúkọ wọn wọ́n ti dárúkọ àwọn iléèwé tí wọ́n lọ wọ́n ti dárúkọ ìlú tí wọ́n ti wá gbogbo ẹ̀ náà lẹ ti gbọ́ wọ́n láǹfààní láti kí gbogbo ẹ̀yin èèyàn mi tẹ̀ ń gbọ́ mi lórí ètò bàbá mi ọlá Universe ẹ káàbọ̀ sórí ètò wọn ní nice music àríyọ̀ James Adéríbigbé ẹ káàbọ̀ sórí ètò Olúwaṣínà Akínròdóyè wọ́n ní please where is the station located ìlú UK náà láwà yìí o ìyẹn nílùú London níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wá yìí Abímbọ́lá JP ẹ ṣeun ìyá mi ẹ káàbọ̀ sórí ètò ọlá Univ wọ́n ní ìyá Ìbàdàn tó beautiful more bless ẹ ṣé Sọpẹ́ Rótìmí ẹ ṣeun ẹ káàbọ̀ wọ́n ní kéètì ọ̀sán àwọn ìyá mi Abímbọ́lá wọ́n ti ń kí yín wọ́n ti ń kí yín lé tó ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò yìí lórí ètò yìí àwọn òṣèré jàǹkànjàǹkàn la máa ń gbà lálejò lórí ètò yìí bí àwọn olórin àwọn òṣèré orí ìtàgé àwọn náà ni a máa ń gbà ní àlejò lórí ètò yìí àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀yin tá a bá ní ká fojú wò abala èwo lẹ́yìn fọ̀ sí nínú méjèèjì. mi ò ṣe òṣèré gospel musician lè mi. pé ibi olórin lẹ́yìn fi sí. àwọn bí Christian music fọ́ sí gospel musician. pé ara bẹ̀ níbẹ̀ ibẹ̀ lẹ́yìn wà pé ẹ̀yin ò sáwọn oníṣíátà. tó ọpẹ́ ni fún Ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ nípa fèrè Jésù àti gbọ́ nípa ẹni tá à ń pè ní fèrè Jésù fèrè Jésù yìí gan pẹ̀lú wípé management kíní lẹ́lẹ́ lọ ṣe nílé ìwé báwo wá ní ti à ń kọrin èèyàn ṣe ń jẹ bóun ló ṣe wá wọnú ẹ torí mo lérò pé yẹ ká mọ gbúrò yín pé ẹwà ara lé ní kẹjà ẹwà ara lẹ ní kíní olóyè ká mọ gbọ́ bóun ni fèrè Jésù bóun ló ṣe jáde bóun ni ṣe music bó ṣe dé Olúwa ṣe. gbogbo bá jẹ ń kàwé náà ni a máa ń pe ẹgbẹ́ kan ní Boys Brigade ní Nàìjíríà. bẹ́ẹ̀ni. So I was born into an Anglican church which is still there. Àpè church ní Christ Church Ẹlẹ́rẹ̀ Àgègè Ìlúmọ̀kọ́sẹ́ ibẹ̀ láti bẹ̀rẹ̀ látòrí ìlú láti bẹ̀rẹ̀ mo pé Boys Brigade ọjà ìpínlẹ̀ pé gbogbo ìjọ ló máa ń mì nígbà yẹn so láti gbà yẹn náà láti bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ láti junior boys títí tá a fi di àdé lieutenant ká tó kúrò ní ìlú Nàìjíríà gbà yẹn so láti inú ẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní play fèrè mo bẹ̀rẹ̀ sí ní play fèrè láti ọdún 1992. So 92 to this time, it has been long. Yes. A lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbà tá a dé ìlú yìí náà lọ́lọ́run tó fún wa lórí ẹ̀fẹ́ tó láti láǹfààní láti lọ sí iléèwé nílùú yìí náà. A lè kà. Bẹ̀tẹ̀ Ọlọ́run sọ pé àsìkò yá láti lè máa gbéṣẹ́ àwọn lárugẹ.
Ọlọ́run ló mú orúkọ yẹn wá àwa ò dédé dé pé a sọ pé fèrè Jésù torí ọ̀nà tó fẹ́ ká gbà òun ló fẹ́ ká ṣe. wọn fẹ́ kọjá pé bóyá ní takasúfè lọ́mọ ṣe àbáwọn onítùngbàtùngbà. Ọlọ́run jẹ́ mú orúkọ yẹn wá kò yé èmi gan tẹ́mi kan jókòó pé báwo ni fèrè Jésù kan ṣe jáde bí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọkọ ní fún Kristi lókè ọ̀run. Iṣẹ́ fèrè fífọn yìí tá a bá ní ká wò ó ṣé a rí ẹni tó jẹ́ wípé ó ń ṣe nínú ìdílé yín gbogbo ya bàbá mi ni àbí àbúrò ìyá mi ti ṣiṣẹ́ rí àbí pé ká sọ pé bóyá jogún bá ni àbí ká sọ pé bóyá ẹ̀bùn ti yín ni. mo lè sọ pé nínú ẹbí wa àgàgà nínú ẹbí ìyá mi torí ìdílé ọba lèmi ti wá bàbá mi ti wá. tó mọ̀ mọ̀ pé ká sáàkì o. so àwọn màmá mi àwọn ẹ̀gbọ́n wọn àwọn àbúrò wọn àwọn káyọ̀rọ̀ pé àjogúnbá délé wọn torí báyìí àwọn máa ń lè bẹ̀tì kò sí ẹni tí ó ṣe débi tẹ́mi ṣe dé because wọ́n máa ń sọ pé gbogbo àlà máa ń gbàdá mi kí ọmọ wa jù wá lọ àdúrà tá a máa ń gbà nìyẹn nígbà yẹn gbogbo wọn ló lùlù gbogbo wọn ló play fair. a sì lè rí nídìí ilé ọba tí wọ́n bọ̀ wọ́n yóò kàkàkí bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ló sọ pé àsìkò ti tó àsìkò náà dẹ̀ là ń dẹ́gbàdúrà yìí torí ẹni tọ́lọ́run bá tilẹ̀yìn tó ti mú ọ̀nà tó fẹ́ gbà Ọlọ́run tó bá dẹ̀ ti fi ilé lọ́wọ́ kó máa tọ ọ̀rọ̀ náà lọ. Onífèrè Jésù tẹ̀ ń wò yìí ibẹ̀ ló ti jáde. Orúkọ fèrè Jésù yìí ṣé ẹ̀mí ló gbé jáde ni àbáwọn kan ni wọ́n kàn rò wípé arákùnrin yìí fèrè Jésù ló yọ máa jẹ́. Ẹ̀yà kankan tó sọ pé arákùnrin fèrè Jésù ló gbúdọ̀ máa jẹ́. Mo sùn lẹ̀ torí dábàá wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi jẹ́ fèrè Jésù orúkọ mi gbogbo ni mo jẹ́. Nígbà táwọn èèyàn mọ̀ tí wọ́n ti bẹ̀ nígbà tó yá Jésù Kristi ló fún wa lórúkọ yẹn ẹ̀rọ ní fèrè Jésù kò sẹ́ni tó máa jẹ́ fèrè èṣù láyé mi ẹ̀rọ máa tẹ̀lé ọlọ́mọdéjàrí kò sí dáadáa fèrè Jésù orúkọ Jésù yẹn náà ni òun ló fún mi lójú oorun láti mú wa èmi gan mi lè sọ pé báyìí ló ti jẹ́ àdúpẹ́ lọ́jọ́ ni torí Jésù ló fún wa kì í ṣe yàn. Olúwa ṣeun fún àǹfààní àwọn tí wọ́n wá ń gbọ́ wa tí wọ́n wà ní ilé ǹjẹ́ ẹ lè bá wọn fi kẹsì ẹ̀ bá fi dá wọn lára yá kí wọ́n lè mọ nǹkan tá à ń pè ní fèrè Jésù gan. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ibi tó mú wa dé ẹ ṣeun bàbá mi fèrè Jésù tabaníkà máa wò ó ọdún kìíní kejì kẹta ń sìn yìí mọ̀ pé yóò ti tó bí ọdún bíi yóò ti lé lọ́dún 12 bẹ́ẹ̀ lọ tí ẹ ti wà lẹ́nu iṣẹ́ yìí ọpẹ́ ni fún Ọlọ́run ọba àwọn wo gan-an lẹ ti wá bá bóyá bíi kéèyàn ó ti wà pẹ̀lú àwọn èèyàn bóyá ẹlẹ́gbẹ́rẹ́ àbí ẹni gúrùpù àbí ẹ̀yin fúnra yín dání báǹdì tiyín tí ọ̀pẹ tó bá fẹ́ pè báyìí àwa ní lágbájáre pẹ̀lú ti ẹ̀rẹ́ o àbí bóyá láwọn tẹ̀lé òṣìṣẹ́ pọ̀. àjùpẹ̀lẹ̀ Ọlọ́run nígbà kò sí èèyàn kankan tó máa wà tí ò ní sọ pé òun ní ọ̀gá báyìí òun ní èèyàn báyìí tóun ti ṣiṣẹ́ lọ́dẹ̀ because wọ́n ní èèyàn máa ń pè láti kọ́ ọgbọ́n ni experience kò mọ níbì kan èèyàn ò lè jí láti ibì kan yes talent wà Ọlọ́run fún ẹlẹ́bùn nígbà ọmọ yóò ní ẹ̀bùn ibẹ̀ wọ́n á tún kọ́ ọmọ ni láyé ìgbà yẹn lọ́wọ́ mo rántí ọ̀gá mi yẹn ó ti wà láyé ọ̀rẹ́ tí wọ́n wà láyé títí ni engineer Dípò Williams engineer ni wọ́n
bẹ̀tẹ̀ àwọn náà tó bá ń fu fèrè báyìí yóò dàbí kọ́rùn bọ́ọ̀lẹ̀ ní chọ́ọ̀chì wa gbà yẹn àwọn ọlọ́gá títí wa tó kó àwa bá ṣe máa ṣe náà tálẹ̀ǹtì wa so láti gbà yẹn láti ti bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà yẹn Nàìjíríà káàkiri a máa tẹ̀lé wọn lọ bí Kómọ lọ bí òkú lọ bí ìṣílé lọ káàkiri kó ló di pé bàtà wa dé ìlú yìí lọ́wọ́lọ́wọ́ a tún play ní church káàkiri kó ló di bá wa dá dúró mo dá dúró ni. ẹ ti dá dúró ẹ ti dá ní báàdì tí ìyàgbẹ́ tó bá pè báyìí ẹ ti fún àwọn sàǹgbẹ́ tí yín náà ẹ lọ síbẹ̀. àti tó bá lè jẹ́ pé bóyá wọ́n fẹ́ ka mínísítà náà ni ìta ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí learning program concert event birthday kò sí kọ́tà lè ṣe mo dá dúró fèrè Jésù ẹ lè pè wá á lọ bẹ́ẹ̀ à ń ṣe gbàdé fẹ́ ṣe fún yín láti lè gbọ́ tí wọ́n enjoy yẹ. wọ́n máa enjoy yẹ. àmọ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé ẹ mọ̀ pé ìgbà tọ́mọ kékeré bá wà á ní nǹkan kan tó jẹ́ wípé ó rò wípé tóun bá dàgbà kan báyìí ni òun fẹ́ ṣe àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀yin nígbà tẹ́ ẹ tiẹ̀ ti wà ní kékeré kí ni nǹkan tẹ́yìn tiẹ̀ ti rò pé tí n bá dàgbà báyìí ni mo fẹ́ ṣe àbí fèrè yìí gan tẹ́yìn fúnra yín gan wò wípé fèrè yìí mo nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ìgbà kékeré tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ tá a lẹ̀ yín fúnra yín gan wò gẹ́gẹ́ bí aṣíwájú nídìí iṣẹ́ fèrè pé mo fẹ́ débẹ̀ kémi náà jù bẹ́ẹ̀ lọ kán mọ̀ mí káàkiri àgbáláyé àti pàápàá kí ni èròǹgbà tí yín gan fúnra yín pé nǹkan báyìí ni mo fẹ́ dà lọ́jọ́ iwájú tí gbogbo ayé ò fi mọ̀ mí káàkiri. hallelujah nígbà tá a wà ní kékeré kò sí òbí tó máa fẹ́ kọ́ ọmọ ìṣiṣẹ́ olórin ọmọ fẹ́ kó kàwé ni bẹ́ẹ̀ ìgbà tí mo wà ní kékeré ọ̀dọ̀ ìyá mi ni mo gbé dàgbà. ọmọ arúgbó ni nínú bẹ́ẹ̀ ìyá mi sì wà láyé bẹ́ẹ̀ nídìílé títí wọn wọ́n ṣe máa ń ṣe nìyẹn àwọn tó bá jẹ́ àkọ́bí ìyá ìyá wọn ló máa tọ́ wọn dàgbà so ìyá ìyá mi jẹ́ èèyàn kan gbòógì nínú ilé Ọlọ́run Christ Church Anglican wọn àlọ́ ẹgbẹ́ àgbà tá a máa ń pè ní ìràwọ̀ òwúrọ̀ so wọ́n láìkí music wọ́n dẹ̀ láìkí ibẹ̀ káàkàwé ò gbúdọ̀ kàwé ò dẹ̀ gbúdọ̀ mi èèyàn láàyò pé màá play music to this extent àwọn akọ̀ọ̀kọ́ pé kàkọ́ fi ṣeré kàkọ́ fi ṣeré kàdẹ̀ lọ ká yí àwọn èèyàn sí kàdẹ̀ délé ká bẹ́ẹ̀ nígbà tá a dé ìlú yìí Ọlọ́run ní nǹkan tá a kọ́ yẹn torí àtúkàwé nílùú yìí náà I study travel and tourism management nílùú yìí náà bẹ́ẹ̀ àdẹ̀ ṣiṣẹ́ náà bẹ́ẹ̀ Ọlọ́run ní rárá ọ̀nà tí mo fẹ́ kó tọ̀ mo fẹ́ kó dìde kó polongo orúkọ mi nígbà yẹn máa ń wo Masikela the great Masikela tó ti kú wọn wà South Africa as a one of the pé bàbá yìí àwọn eléyìí náà ń play afẹ́ tó wọn afẹ́ jù wọn lọ ní èròǹgbà mi nígbà yẹn torí bàtà bá wọn play up to date now mo ti máa ń like wọn èmi kan mo ti máa ń wá àwọn fídíò wọn because arákùnrin ibi tó ń lọ ó máa play ó play níwájú president ó play níwájú queen so àwa náà èròǹgbà wa nígbà báwa náà ṣe ń play yìí ká tó bẹ̀ ká lè jù bẹ́ẹ̀ lọ kí gbogbo ayé kan mọ̀ pé èèyàn náà lélẹ́yìn náà láfi gbé àdẹ̀dúgbọ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run òun lọ́ba tó máa ń gbàfẹ́ dà ẹ̀dá kan lè sọ pé báyìí ló ń fẹ́ ṣe ó lè dédé ṣe báyìí Ọlọ́run ló máa ń gbé ọ̀gá so àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí tó gbé wa dé. ọpẹ́ ni fún Ọlọ́run ọba ẹ ṣeun ṣeun ẹ̀yin èèyàn mi tẹ̀ ń gbọ́ mi lórí ètò yìí ètò wa òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà la wà yìí pẹ̀lú àlejò mi lórí ètò fèrè Jésù wọn là ló ní fèrè Jésù àwọn náà ni wọ́n bẹ lórí ètò pẹ̀lú mi báyìí ẹ̀yìn tí ń gbọ́ oríṣiríṣi èyí tí wọ́n ti ń bá wa sọ náà látàárọ̀ tẹ̀ tí ń gbọ́ àwọn àlàyé wọn lẹ́yìn náà bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ bá wa ṣíà fídíò yìí invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò kí gbogbo wa náà dé kájọ jẹ gbádùn ètò yìí Prince Ọláníyì Àlàdé mo rí yín lórí ètò ẹ mà káàbọ̀ Alájà Ìyábọ̀dé ẹ ṣé mo rí yín Ìyábọ̀dé Clay Jubril ẹ ṣé gbogbo yín náà ni mo rí lórí ètò bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi ṣíà rẹ̀ ìyá mi Abímbọ́lá jẹ́ kan ní ẹ̀kú àlejò ìyá àbàdàn àlejò wa náà àwọn náà ń gbọ́ wọ́n ń gbọ́ lórí ètò báyìí láti ìjọ́ tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ fèrè fífọn yìí ọjọ́ wo gan-an nínú yín dùn jù nídìí iṣẹ́ yìí. hallelujah kò sí tọ́tí inú mi ò dùn nítorí pé nǹkan tó bá ti lè múnú àwọn èèyàn dùn àwa jẹ́ èèyàn kan tó máa ń múnú èèyàn dùn kò dẹ̀ sẹ́ni tó máa gbúrò fèrè tinú ò ní dùn kò sí tó ti máa fò fèrè wọ́n ní ìfúnpẹ̀ náà kíkọ́ ìpè ìrere ìpè ní láyé àkíkọ́ta bá wọnú bíbélì gan fèrè ló máa fi ń pe gbogbo ènìyàn jọ nígbà tí Moses lọ sórí òkè
nínú bíbélì tó fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbà tí olúwa fẹ́ bá sọ̀rọ̀ fèrè ló kọ́kọ́ gbọ́ ìró fèrè ló kọ́kọ́ dùn nígbà tó dẹ̀ torí òkè iná ńlá níbẹ̀ ó dẹ̀ gbọ́ olúwa sọ̀rọ̀ olúwa dẹ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ láti jọ kò sí jọ́ tí lómi ètò tọ́ba sọ pé kí wọ́n play fèrè. ara yóò yà gágá ni. ara mi ló máa yà láti jọjọ yìí wọ́n bẹ kí wọ́n play fèrè ara mi máa yà gáà rẹ̀ torí inú mi máa dùn pé kí nǹkan tí ẹ lè kí n lè fún kí àwọn èèyàn lè gbọ́ ohùn olúwa wọ́n lè mú nǹkan tó ń jáde ńbẹ̀ sọ kò sí ìjọ kankan bí mo ṣe wà lónìí lórí ètò yìí inú mi ń dùn lọ́wọ́lọ́wọ́ torí pé wọ́n ní kí wọ́n fi fèrè fún àwọn èèyàn kan lè gbọ́ ni ògo ní fọlùwà kò sí ìjọ tí inú mi ò dùn nínú ìjọ mi máa wà tí inú yẹn máa bẹ̀tẹ̀ ẹ wá ní kí wọ́n play fèrè inú mi máa dùn sáà ni ayọ̀ ọjọ́ yẹn nìyẹn ògo ní fún Kristi lókè ọ̀run. Olúwa ṣe o atọ́dútẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ fèrè fífọn yìí ǹjẹ́ kí ni àwọn àdójúkọ bóyá tẹ̀ ti bá pàdé ẹ mọ̀ pé wọ́n ní kò sí bóòrùn tilẹ̀ rẹ̀ sí sánmọ̀ dúdú òní sí àwọn àdójúkọ wo bóyá tẹ̀ ti bá pàdé nídìí iṣẹ́ bóyá bí abitọ́ ti pè yín sí ni àbí bóyá ti ẹ̀ṣẹ́ tá ń gbéra àwọn báńdì ilẹ̀ ń pọ̀ wọ́n pọ̀ pé àbẹ́ wa gbà ní ó máa kú lápájà kí làwọn àdójúkọ tẹ̀ ti dojúkọ nídìí iṣẹ́. àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ olójú kò sẹ́ni kankan tó máa lọ bóun wà láyé tó wò ládojúkọ ṣáàdójúkọ pé ká pẹ́ débi tá a fẹ́ lọ ni nípa tráfíkì ni irú ìdájọ́ gbogbo àdójúkọ oríṣiríṣi ló wà ṣáwọn accident oríṣiríṣi tọ́lọ́run ti mú wa borí ni ṣáwọn ẹ̀sùn oríṣiríṣi ni ṣáwọn àwọn nǹkan tó jẹ́ pé a máa lọ láti débì kan láti débẹ̀ bóyá ó jò bóyá ìgbà winter tẹ́gbẹ́ olúwa ẹ̀rù tètè débẹ̀ due to certain road close certain ìgbàdí àdígbé mọ́tò àwọn tẹ̀sí fẹ́ lọ ṣe kí ní ọ̀rọ̀ àgbà lọ́sẹ̀ parẹ́ ti máa pè yàn mo rántí nígbà kan nílùú yìí arábìnrin yẹn fẹ́ ṣe ọjọ́ ìbẹ̀rẹ̀ àti wàhánu traffic nítorí ẹ̀rọ máa sọ báyìí kò síbi tí àdójúkò wò lè ṣe àti wàhánu traffic kan ti pè ìgbà tó yá gọ́ọ̀mù ìtí ẹ̀ lè gbé kọ́ọ̀lù wọn nítorí pé ìbò kan tó mo lè sọ fún ọ ẹ̀mí ìyá lọ tó tilẹ̀ sẹ́ bẹ́ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run adébẹ̀ gbàdó tó rí nìkan inú ẹ̀ tó dùn àdójúkọ oríṣiríṣi ló wà àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tó bá ti ní jésù tó lóhun gbogbo wọn ní kò sí táàdì ládùjúkọ bó o ní bọ́ọ̀lù jẹ̀lé ni ogun lẹ́jẹ̀ bẹ̀rẹ̀ ni so kò sí gbà téèyàn ní ládùjúkọ béèyàn ṣe máa wò fa kọ́ ọmọ èèyàn máa wá àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa máa ń mú wa gbòòrò nígbà gbogbo. olúwa ṣeun yàtọ̀ sí fèrè fífọn yìí ǹjẹ́ ohun èlò míì tún wà tó jẹ́ pé bóyá ibi tó bá ti ẹ̀ka yín mọ́ bóyá ẹ̀kàn débì kan tó jẹ́ wípé bóyá àwọn onífèrè ti wà ńbẹ̀ ṣùgbọ́n tẹ̀kàn wá wò pé fèrè nìkan ò lè dá ṣẹṣẹ́ tí bẹ́ẹ̀ ń bì gbẹ́mi náà tó sáré ráyè lè mú jẹ. as long as ibi kan náà láti bẹ̀rẹ̀ bá a débẹ̀ pé ìlú bá wà ń bẹ̀ àbáwọn lò bá a rí ṣẹ̀kẹ̀rẹ̀ àbáwọn lò táwọn gé multi percussionist kò sí ìgbà tá a lè ṣe bí drums wà máa bẹ àlù àdẹ̀tò ń play keyboard díẹ̀ náà torí nígbà kan náà ìgbà mi náà ìwé náà tó máa tẹ̀síwájú ni kò sí nǹkan tá a lè fọwọ́ ra kó bá ti máa tẹ bá ti lè tó bá ti dé nìkan wọ́n náà bá gbófò àjà máa fọwọ́ gbá wọn máa mú bá wọn fọwọ́ mú kankan kò sí nǹkan tá a lè ṣe àlùṣẹ̀kẹ̀rẹ̀ àlùmílẹ̀. yàtọ̀ sí pé bóyá ẹ̀ ń fọ fèrè gan ẹ lè fẹ́nu kọrin. mo tún kọrin gan ọlọ́wọ́ tá a dún wà látún kọrin lọ́wọ́lọ́wọ́ táwa báyìí ọlọ́wọ́ náà dá kọrin. ẹ̀tọ́ ẹ̀já gbóhùn yín gbà náà kẹ́ ẹ má fọ fèrè jáwé yìí fún kọ́lé mọ̀ wípé mo ti tàlẹ́ńtẹ̀lẹ́ ń tá a gbé wá sórí ètò lónìí. kò ní fókèsì lókè ọ̀ ibi tẹ̀sí mi dé mẹ́mọ̀ pé mo lè débẹ̀ ọ́ mo yìnyín lógo mo yìnyín lógo mo yìnyín lógo ibi tẹ̀sí mi dé mẹ́mọ̀ pé mo lè débẹ̀ ọ́ mo yìnyín lógo. bẹ́ẹ̀ bá débì kan táwọn kan bá ń rò tẹ́lẹ̀ lómi ọmọ ní fèrè nìkan lọ́wọ́ àlè fún kí wọ́n lè mọ̀ pé kì í ṣe fèrè nìkan wípé bó bá jẹ́ pé torí náà ní pé ká dà á lẹ̀ wọ́n hàn pé ẹ̀sùn ti ṣà tó ọpẹ́ ní fún ọlọ́wọ́n ọba fún oore ọ̀fẹ́ tó fún yín ẹ ṣeun bàbá mi wòlídà Dámilọ́lá Suara àwọn náà darapọ̀ mọ́ wa ní orí ètò Ìyá Gbogbo TV ẹ ṣeun ìyá mi mo rí yín lórí ètò Ìyá Gbogbo TV ẹ ṣé ẹ káàbọ̀ sí orí ètò yìí ǹjẹ́ ẹ ti ní àǹfààní láti báwọn èèyàn kópa bóyá nínú rẹ́kọ̀dù
bóyá bí kan ṣàwo bí kan ṣàbọ̀mù jáde ìjọ bí mélòó lẹ ti bá wọn kópa ń bẹ̀. ó ti pọ̀ gọ́tà ti kópa ṣé ṣọ́ọ̀ṣì la fẹ́ sọ ni àbí àwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ àti ẹ̀ ń ṣiṣẹ́ kan pẹ̀lú èèyàn kan tí mo bò láṣìírí ó bẹ̀rẹ̀ ni ó wà studio báyìí lọ́wọ́lọ́wọ́ ó ní wàá mọ́lé gospel artist àwọn pentecostal abẹ́sọ̀rọ̀ oríṣiríṣi òṣèré àti báwọn ṣe mú wà nínú fídíò kan ó ti pẹ́ nínú mi wọ́n gbé ní Joy Dẹrẹsìmà tíṣọ mo wà ń bẹ kò sí nǹkan tá a ti ṣe àti báwọn ṣe a lot of people láti báwọn ṣe láti darapọ̀ lórí àgbo sojú pọ̀. bẹ́ẹ̀ bá ní kẹ́ máa kà ní. bá ní ká máa kà á máa ti sọ ó ti pọ̀ tó tá a ti bá ṣe oríṣiríṣi àwọn èèyàn láti bá ṣe. pé táwọn èèyàn bá fẹ́ ṣe rẹ́kọ̀dù jáde ní ìsinyìí pé bóyá wọ́n wá ń wá onífèrè kan pé tán bá pè mí ẹwà ń bẹ̀ fún wọn láti dá wọn lóhùn yàtọ̀ sí bẹ́yìn fúnra yín tẹ̀ dá ní báǹdì yín pé táwọn èèyàn bá pè yín pé ẹ wá bá wa ṣiṣẹ́ yìí o fèrè Jésù. iṣẹ́ olùṣẹ́ ni iṣẹ́ ẹni ní ìjọba ìṣẹ́ láti mọ̀ ní lọ́lẹ̀ tẹ bá pè wá àwọn àbẹ̀ àbáwọn ṣe a lè ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ní fún Kristi. Olúwa ṣeun yàtọ̀ sí pẹ́yìn fúnra yín fọn fèrè ǹjẹ́ ẹ tún máa ń láǹfààní bóyá láti ti gbọ́ bóyá ẹlòmíì ṣàpẹ́ ẹlòmíì àmọ́ ní bóyá bí àwọn olórin ẹlòmíì àní àwọn orin mi nìkan ni mò ń gbọ́ mi ò ń gbórin yìí o ǹjẹ́ ẹ tún máa ń irú àwọn orin wo lẹ tún máa ń gbọ́ àbáwọn tó tún fọn fèrè wo lẹ tún máa ń nífẹ̀ẹ́ sí láti gbọ́. tó bá fẹ́ tẹ̀síwájú o ní àǹfààní láti gbọ́ orin mi àwa jẹ́ èèyàn kan tó jẹ́ pé èmi gẹ́gẹ́ bí ènìyàn kan mo like good music tí sound inú ẹ̀ bá dùn ẹ wá àwọn òyìnbó tá a máa ń bá ṣe tó pọ̀ jù àwọn ohun tó sì bíìtì lọ́ máa ń jó sí so as long as tó ní ẹ bá ti dùn tó dẹ̀ ní mí nì àbáwọn agbọ̀ orí mi nìkan kọ́ ni mo ń gbọ́ gbogbo orin ni mo lè gbọ́ tó bá ti ní ìtumọ̀ tó dẹ̀ lè mú nǹkan gidi jáde nínú ẹ̀ bẹ́ẹ̀ bá tún ríyàn míì náà tó tún fẹ́ fèrè ẹ̀ tún wò pé a máa wò pé oníta ọ̀pẹ́ kò sí because èèyàn ń kọ́gbọ́n lójoojúmọ́ ni experience doesn't happen learning doesn't end in one day you learn every day bó jẹ́ ọmọ kékeré ló ń fún fèrè ní ìsìlẹ̀ ẹgbẹ́ mi inú mi máa dùn máa gbọ́ ìgbọ́dọ̀ wà lórí fóònù mi tí máa ń wò ìwúrí ló jẹ́ nígbà mi èèyàn wò wọ́n èèyàn náà tún wò pé àbáyé náà tó ṣe tún gbé tí ẹ̀ gbà. bẹ́ẹ̀ náà àwọn náà wo títí wa náà láti lè tẹ̀síwájú pé mi ò gẹ́gẹ́ bí èèyàn kan máa ń wo a lot of people àtàtà àwọn tó bá ń fún fèrè àbí mi wọ́n bẹ̀ láti lè get experience láti lè wò ó pé báwo lọ́dún tó ṣe ṣe torí nǹkan ó ń change lójoojúmọ́ ni. tó ẹ ṣeun bàbá mi fèrè Jésù ẹ ò ní sọ̀rọ̀ tán ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá nínú ilé ẹ̀yin silent listener silent watcher wa ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí rédíò wa dúpẹ́ lórí ètò náà la wà pẹ̀lú àlejò mi náà lẹ́ ń gbóhùn wọn yìí tá a ti jọ ń fomi jomi toro ọ̀rọ̀ látàárọ̀ fèrè Jésù náà rèé àwọn náà lẹ́ ń gbóhùn wọn yìí o àwọn gangan ní live and direct fún iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ mọ̀ wípé àwọn ọmọ kéékèèké kan máa ń wà kódà àwọn míì náà tó jágbàlagbà máa ń wà tó jẹ́ pé wọ́n ní interest nínú iṣẹ́ fèrè fífọn yìí tó jẹ́ pé ó ń wù wọ́n ǹjẹ́ tí irú wọn bá wá báyìí jẹ́ láǹfààní láti kọ́ wọn pé bóyá ẹ ní ibi tẹ́ pé bóyá ẹ fi ń sáwọn èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́. àdúpẹ́ ẹ ṣe olóòtú àǹfààní tó dáná á ní a máa lọ kọ́ wọn nílé níbẹ̀ nítorí pé ìlú yìí torí ó ní ariwo níbi tó lè pariwo mọ́. kẹ mọ́ kan fèrè sí nípa ìdílé èbó mọ́ bínú bóde. fèrè jẹ́ ohun èlò tó jẹ́ pé ó pariwo gan. so a máa lọ kọ́ àwọn ọmọ nílé ẹni tó bá fẹ́ ká wá kọ́ wọn á kọ́ wọn torí dáadáa jù ẹni tó bá fẹ́ ká kọ́ wọn wọ́n lè kàn sí mi lórí Facebook mi wọ́n lè pe nọ́mbà mi à ń kọ́ wọn ní ṣọ́ọ̀ṣì gbọ́ à ń kọ́ wọn bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí à ń wá àyè tó máa gbà wá ká máa lè pariwo. tó máa jẹ́ bóyá bí ọ́ tó máa jẹ́ bí school bí tó ẹgbẹ́ máa gbà wọ́n láàyè tẹ́lẹ̀ kan kò ní kápá àdí wọn lọ́wọ́lọ́wọ́ kí ọdún yìí tó parí ètò yẹn ń lọ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ó sì ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ẹ ṣeun bàbá mi ìyá mi Bọ́sẹ̀dé Ọ̀ṣíbódù ẹ káàbọ̀ sórí ètò Akeem Bankole ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀yin èèyàn mi gbogbo yín pátápátá náà ni mo kí tá bá sọ̀rọ̀ nípa fèrè Jésù bóyá ẹnìkan ti bóyá wọ́n wò pé fèrè Jésù rèé o a fẹ́ pè yín lálejò a fẹ́ gbà yín lálejò irú oúnjẹ wo ni fèrè Jésù fẹ́ràn tó yẹ pé ẹ bá ti dé báyìí wọ́n mọ̀ wé àlejò wa kan tí ó fẹ́ rèé. oúnjẹ mi wọ́n sábà
wọn sábà ṣe oúnjẹ mi ní pàtì wọn máa ń ṣe bẹ̀ tó dáa ẹ̀bà àti ọbẹ̀ ẹ̀fọ́. orí ìyá mi alátarodo tó wá kó àwọn kìíní táwọn tó kó wọn hánu. ó jẹ bẹ́ẹ̀ tó jẹ àbí white rice tó ní ọbẹ̀ tá a ṣe dáadáa lé lórí àdúgbò lọ́wọ́ lọ́wọ́. ọpẹ́ ni fún Ọlọ́run ọba ẹ ṣeun. tá bá sọ̀rọ̀ nípa mo mọ̀ pé kò sí iṣẹ́ náà rèé tí ò ní inspiration. báwo lẹ ṣe máa ń gba inspiration tí yín torí mo mọ̀ pé ó lè jẹ́ ẹ mọ̀ pé àtẹni tó ń kọrin àtẹni tó ń fọn fèrè ìgbà míì wọ̀ tó pé ìgbọ́n lè wá tó pé wọ́n kàn ìmísí yẹn ó kàn wá wípé tó fi kíní ìtún darí báyìí tó fi darí báyìí. ògbóni fún kristi ló jẹ́ ọ̀rọ̀ kálukú ló ní bó ṣe ń gba inspiration tuntun inspiration ti tètè mẹ́ ọwọ́ Ọlọ́run ọwọ́ Jésù Kristi ló ti wá àwa kì í kọrin lẹ̀ tàbá mínísítà àti wá dúpẹ́ Ọlọ́run máa ti ń fún wa because àwọn bá ṣe wà yẹn àwọn ibi tá a máa lọ tó máa ń pẹ̀lú ní programs concert tó máa fẹ́ ka mínísítà bí àwọn Kúnlé Àjàyí bí àwọn tó máa mínísítà nílùú yìí wọ́n máa fẹ́ ka mínísítà ká máa kọ́ àwọn olórin lẹ́yìn tá a máa wà lórí stage òun ló máa ń pọ̀ jù nígbà míì wọ́n ti máa sọ fún wa síwájú ká máa ti tẹ pósítà wa bóyá bí oṣù kan oṣù méjì a máa ti get prepare. sẹ́yìn náà ti gbáradì lẹ́yìn pé yes iṣẹ́ Olúwa because ẹ̀mí gbúdọ̀ sọ̀kalẹ̀ àwọn èèyàn Olúwa dẹ̀ gbúdọ̀ sọ̀kalẹ̀ àwọn áńgẹ́lì gbúdọ̀ bá wa rìnrìn àjò lọ́jọ́ náà so wọn náà gbúdọ̀ ti gbáradì alákọ̀ọ́kọ́ ní lẹ́ẹ̀kejì ìgbà míì ibi tá a bá wà ló máa ń dìtà mí ọ̀tá máa ṣe níbẹ̀ nítorí pé ìgbà tó bá ti pé olórin bíi 5. bẹ́ẹ̀ni tó lórin kan ti sọ lọ́nà tó ti sọ ẹlòmíràn ti kọ̀ọ̀kan tó fẹ́ tó ti pèpè alẹ́ tó bá lọ ìfẹ́ gbégbá so inspiration yẹn mátà níbẹ̀ yẹn ìwọ Olúwa o bá mo ní fẹ́ gbégbá o gbogbo nǹkan tí mo fẹ́ kọ lọ́nà ti kọ̀ lọ́nà mìíràn tún wà bóyá ọ̀nà rédíò nǹkan máa gbé títí ẹgbẹ́ o tàbí yóò tún yàtọ̀ tó máa tún yàtọ̀ sí so inspiration ó mátà jù bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ tó depend lórí bó ní kálukú bá ṣe ń gbà látọ̀dọ̀ ẹni tó ń fún ẹlòmí ọwọ́ ènìyàn ló ti ń gba inspiration títí ẹ̀ bẹ́ẹ̀ títí wa ọ̀dọ̀ Jésù Kristi ni Olúwa ló ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí ipò rẹ̀ ti wà lórí iṣẹ́. ẹ ṣeun bàbá mi fún àǹfààní àwọn tó tún ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò ǹjẹ́ ẹ tún lè bá mi tún fi ẹ tó bá tún forin díẹ̀ tún dá wọn lára yá ná. ẹ ṣeun bàbá mi táwọn èèyàn bá wá fẹ́ pè yín bóyá fún ẹmọ̀ fáwọn míì bóyá wọ́n fẹ́ ṣe wedding ni wọ́n fẹ́ ṣe birthday ni tí wọ́n kàn fẹ́ kó jẹ́ wípé ẹmọ̀ pẹ̀lú mi tó bá kọ́ fẹ́ wọlé fún central ṣe á ní òun ò fẹ́ music ó kàn fẹ́ kí fèrè ó dún kí wọ́n fi kọrin fóun. àdúgbò lọ́wọ́ lọ òkèlè mú kí sílùú kí ọ̀rọ̀ wọ́n lè gẹ̀ẹ́tì mi lórí nọ́mbà mi. táwọn èèyàn bá fẹ́ gẹ̀ẹ́tì ní bóyá lórí Facebook yín lórí Facebook mi orúkọ mi ń jẹ́ Fèrè Jésù lórí Instagram Fèrè Jésù náà ni lórí gbogbo nǹkan lórí YouTube náà wọ́n bá fẹ́ wá ilé rẹ̀ pé tọ́ba ti wá bẹ́ẹ̀ wọ́n bá ti tẹ Fèrè Jésù báyìí yóò gbé jáde. àdéhùn kò sí nǹkan tá à ń ṣe à ń ṣe tinú ilé náà ilé lómi máa ń gbọ́n fẹ́ surprise. for surprise. ẹlòmí náà máa ń ṣe birthday inú sitting room fún birthday bóyá ọmọ ọdún kan ọmọ ọdún méjì yìí ni mo ṣe lọ níjọ́ Sunday ọmọ ọdún méjì ni bí surprise ọmọ kékeré àwọn òbí rẹ̀ kọ́ fẹ́ ká wá yé sí gbogbo ẹ̀ là ń ṣe. àwọn míì gan tiẹ̀ máa ń fẹ́ ẹ mọ̀ wípé fèrè yìí gan wọ́n ti fi ń dára lóríṣiríṣi lẹ́kọ̀ọ́ ní Nàìjíríà gan tí wọ́n fi ń dára. nínú iná àtúnṣe títí àwọn olókùn náà. tó jẹ́ wípé tọkùnrin bá fẹ́ propose sí ìyàwó ẹ̀ báyìí
mo ti rí yẹn rí la tẹ́ pé wọ́n bá ti wọlé báyìí fèrè ní ọmọ wọlé tí ó ti wọ́n wọlé sí tí wọ́n bá pè fún gbogbo ilé gbogbo ẹ̀ nínú gan ẹ bá fẹ́ ṣòkú àgbàlagbà nílùú yìí à ń ṣe tí wọ́n fẹ́ kó tọ́ àdébà ìdájọ́ tó fẹ́ ní chọ́ọ̀chì àdèṣe ní ibi ìtẹ́lẹ̀ ní máa lọ sọ̀sẹ̀ àníná ẹ̀kọ́ tààtì mi àwọn èèyàn láwọn ò tí ì rírí ètò wà à ń ṣe àyèjì bẹ̀rẹ̀ ní lágbára Ọlọ́run tó bá fẹ́ ṣòkú tẹ́gbẹ́ wọ́n ti ń gbòkú lọ tẹ́ ẹ fọ́ fi ọ̀rẹ́ bí ti ní Nàìjíríà ẹ̀fẹ́ àmàjẹ́ òkú àdúgbò yìí sí kódà ìrọ̀rùn ti dé báwo èèyàn wa báyìí gbogbo ọ̀nà ni ẹ̀ṣẹ́ àti pè mẹ́rẹ̀ ní pé nígbà nọ́mbà mìíràn. ẹ bá mi mú báírò ẹ bá mi mú wẹ̀yìn ẹ mú báírò ẹ mú wẹ̀yìn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nínú ilé fún àǹfààní ẹ̀yin tẹ́ fẹ́ pe fèrè Jésù fún gbogbo ìnáwó tẹ́ bá fẹ́ ṣe ó yàtọ̀ kú àgbà ni tí wọ́n yẹ òkú yín sí tí wọ́n mọ ṣeré wájú tí wọ́n mọ dára èyí náà kú mọ bá ṣe ń ṣe Nàìjíríà tí mo dùn wọ́n ti gbé dé ìlú London báyìí fèrè Jésù ti gbé dé báyìí lákọ̀ọ́kọ́ nílùú London báyìí fèrè Jésù ti gbé dé báyìí kí la wá mi kàn sí ìrọ̀rùn ti dé báyìí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣènáwó ìgbéyàwó ni ẹ̀yin fẹ́ propose síyàwó yín ni lẹ́kọ̀ọ́ la fẹ́ ṣe ní púpọ̀ kẹ́rẹ́bẹ́ kí fèrè fọmọ dára níbẹ̀ ẹ pè wọ́n bó sì jẹ́ wípé birthday lẹ́fẹ́ ṣe ni church anniversary ni concert ni church anniversary gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe fèrè Jésù wọ́n wà nílẹ̀ fún yín pẹ̀lú àwọn alágbàtẹ̀rù wọ́n wà pọ̀ fún yín báyìí láti dá yín lára yá láti fún yín ní ìdùnnú fún nǹkan tẹ́ ẹ fẹ́ fún gbogbo ìnáwó yín nọ́mbà àwọn tẹ́ ẹ lè pè sí ẹ̀mú báyìí kẹ́kọ̀ọ́ nọ́mbà fèrè Jésù rèé tẹ́ ẹ lè pè sí ẹ̀yin èèyàn mi ẹ bá mi pe nọ́mbà yẹn síta. 075. nọ́mbà wọn rèé o 075. 072. 072. 414. 414. 94. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ tún pè lẹ́ẹ̀kan fún yín fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ ń gbọ́ báyìí nọ́mbà fèrè Jésù tẹ́ lè pèrè 075. 072. 414. 94 òun náà ni nọ́mbà wọn ó sì ń bẹ ní ojú òpó báyìí fún ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọ́n fún gbogbo àríyá tẹ́ ẹ bá fẹ́ ṣe ìrọ̀rùn ti dé London báyìí wọ́n ní bí wọ́n ti ń ṣe nílé bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe lóko bá ṣe ń ṣe ní Nàìjíríà àti gbèdé ìlú London náà báyìí o àkọ́kọ́ ẹ̀ náà rèé sí fèrè Jésù tí wọ́n gbé kalẹ̀ 075 òun náà ni nọ́mbà wọn 075 07 24 14 94 òun náà ni nọ́mbà wọn tí ẹ lè pè sí fún gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe ìnáwó wọ́n wà lórí Facebook wọ́n wà lórí Instagram wọ́n wà lórí YouTube fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ̀yin ẹ̀ṣẹ́ àti kọ́ńtàkì wọn kò bá jẹ́ lórí Facebook ẹ bá ti fi mẹ́sẹ̀jì lẹ̀ fún wọn báyìí àlọ́gán náà máa dà yín lò bóyá táwọn èèyàn bá ti ẹ̀ pè yín bóyá outside London ni àbí bóyá Europe ni àbí táwọn èèyàn bá ń sọ pé ó yá báyìí ni wọ́n bọ̀ ní ìlú rẹ̀ padà ṣé wọ́n bá pè yín mo mọ̀ wípé gbogbo ẹ̀ náà rèé ni wọ́n dà yín lò táyé bá ti yọ́lẹ̀ báyìí táyé bá ti pè wọ́n táyé bá ti yọ́lẹ̀ báyìí lọ́wọ́ báyìí iná ni wọ́n gbogbo yín ẹ̀yin náà pè wọ́n fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe fún ayẹyẹ yín fèrè Jésù wọ́n ti wà ńbẹ̀ pé ká gbé Olúwa ga ká gbé ṣe Ọlọ́run lárugẹ kódà wọ́n ní kékeré kan kéèrà mọ́ wọ́n wà ńbẹ̀ ní ràbájìdò fún yín ẹ ṣeun ṣeun àwọn fún àwọn ọ̀dọ́ táwọn náà ń bọ̀ lẹ́yìn tó jẹ́ pé àwọn náà ti ń gbégbá rẹ̀ díẹ̀ táwọn náà ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n mọ̀ ń rò wípé gbogbo tó ń dán náà ni wúrà mo mọ̀ pé táyì náà bá ní kẹ́ẹ̀ka ní bí ẹ bá wò láti Nàìjíríà tẹ́ tí ń bọ̀ tẹ́ bá wò ó bóyá ní òòrùn ni ẹnu òjò ni tó jẹ́ wípé ẹ̀ mọ̀ ìkan náà lẹ́sìn sọ pé tráfíkì tí wọ́n ti pè gan tọ́pọ̀lọpọ̀ ti sáré ilé ẹ̀mọ́ kan tẹ́lẹ̀ sọ fún onínáwó fúrú wọn náà tán wọ́n ń bọ̀ kán lè mọ̀ wípé kì í ṣe pé bóyá ọjọ́ kan náà ni pé èèyàn gòkè wọ́n ní kí wúrà gan tó dán lanú náà kọjá kí làmọ̀ràn tẹ̀ ní fáwọn náà fáwọn tó ń bọ̀ lẹ́yìn àtàwọn tó jẹ́ pé àwọn náà ti dàgbà tí wọ́n ti mọ̀ bó ṣe ń lọ. ẹ ṣeun bàbá mi. kò sí kankan tí ò sí ìkùnà níbẹ̀ nǹkan tí mo kàn mọ̀ ni wípé àwọn ọ̀dọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n ní sùúrù torí ọjọ́ kọ̀ọ̀kan là ń gòkè ẹ máa fẹ́ gòkè ẹ tó bá dẹ̀ máa ga òun náà á mú sùúrù á dẹ̀ ní ìtẹríba á dẹ̀ fi ọkọ̀ sí agbẹ́kẹ̀lé because most of àwọn èèyàn wọn
fẹ́ ní sùúrù mọ́ àgàgà àwọn ọ̀dọ́ òwòye gbogbo ẹ̀ bí kó yá kó yá káwọn lè débẹ̀ ẹ̀mí sùúrù la máa ní tẹ́lá wa tá a wà yìí náà oríṣiríṣi nǹkan láti là kọjá ọjọ́ tó tá máa tẹ tó tá máa fi síta ní tá máa sọ ní Nàìjíríà ọjọ́ tá a ní dé tá a fẹ́ lọ lẹ́gbẹ́ mọ́tò máa break down oríṣiríṣi ìfúnná ìjọ mi wà tẹ̀ débẹ̀ gan òtẹ̀ nílé play torí àti rẹ̀ oríṣiríṣi pẹ̀ ìfọkànsìn àdéhùn ní sùúrù kó dẹ̀ mọ nǹkan tó ń ṣe kó dẹ̀ gbọ́ràn fúnra àwọn òde sí i tó bá ti mọ nǹkan díẹ̀ báyìí àti bẹ́ẹ̀ síta nìyẹn ìgbéraga wọn ò fẹ́ mọ ìtókù mọ́ wọn ni mo yẹ sọ pé lẹ́nu lọ́sí kò stop èèyàn ń kọ́ nǹkan lójoojúmọ́ bí wọ́n lè jókòó tí kò tí ní nǹkan dì mú ojoojúmọ́ ni so a máa ní sùúrù àti kò dẹ̀ nítẹ̀ lọ́rùn láwọn èèyàn nítẹ̀ lọ́rùn gbogbo èèyàn lóró pé wúrà ló máa dán ẹlòmíì ó ti fi owó bá yí ara ẹ̀ jẹ kò sẹ́ni tó fẹ́ràn owó. Kò sí aláì ọmọ ẹgbẹ́ gan bẹ́ẹ̀ bá ná owó sí ẹ̀yẹ ẹ̀fọwọ́ dọ̀wọ́ ẹ̀rì yóò gbà. so ara wọn ọ̀nà téèyàn dẹ̀ fi ń kùnà nìyẹn ló máa ní sùúrù wà dẹ̀ jẹ́ onírẹ̀lẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde òní ìgbéraga ti pọ̀ jù. ìgbéraga tó bá ti mọ ọkọ kékeré oníkálukú ti di ó ti dọba tẹ̀ ní ẹ̀ àti gbogbo èèyàn rẹ̀ ló fẹ́ jọ̀gá gbogbo wa kọ́ la máa jọ̀gá bá a ṣe wà mo ti ṣiṣẹ́ lọ́dọ̀ èèyàn mo sì ń play pẹ̀lú àwọn èèyàn tó bá pè mí ẹ̀jẹ̀ lómi tó bá ti gbóhùn ti tó tán ó ti dọ̀gá kò ní láàyè ìwò lè fẹ́ léwu jẹ ìwò lè fẹ́ léwu jẹ. òun náà ti wà láàyè ara wọn. sọ ìfọkànsìn ìtẹríba kéèyàn dẹ́ ní sùúrù orí jogun gbogbo. tó wà nínú Jésù Ọlọ́run tó ń sin kó mọ nǹkan tó ń sin. pé bó bá jó nígbàgbọ́ ni ó dì mú mùsùlùmí ní kí wákàtí máa ń rẹ̀ mọ́ yẹ̀. ìkọ̀sọ̀kùtà mọ̀ pé ìkọ̀ tí mo sì lójú tìbí. àmì àtẹ̀mí náà kò ní dojú ti gbogbo wa. ẹ̀yin èèyàn mi bóyá ẹ fẹ́ pè wọlé bóyá yìí náà ní ìbéèrè kan méjì tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ àlejò mi lórí ètò ojú òpó wa màá ṣí sílẹ̀ báyìí ní ìsinyìí láti pè wọlé bóyá ẹ fẹ́ pè wọlé ni ẹ fẹ́ kí àlejò wa abẹ́yìn náà ní ìbéèrè kan méjì tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wọn kó tó di pé wọ́n máa lọ lórí ètò 07459 353799 náà lè fi pè wọlé 07459353799 ó lè fi pè wọlé sí orí ètò tàbí lórí WhatsApp wa fẹ́yìn tẹ́ wà ní Europe àbí Nàìjíríà ẹ lè pè sórí WhatsApp wa lórí +447459353799 òun náà ni ẹ lè pè sí +447459353799 ó ní ẹ lè pè sí bóyá ẹni béèrè kan méjì tàbí ẹyọkan ká tó kúrò ní orí ètò. Ǹjẹ́ ní ẹ̀yìn kílọ̀bù dáyìn náà sọ̀pọ́ọ̀tì láwọn onífúbọ́ọ̀lù? Manchester United. Ẹ̀yin máa ń yù àbí? Ẹ̀sìn bá ẹ̀yin ti máa ń yù àbí máa ń yù náà sì láwọn gbogbo ilé mi máa ń yù ni wọ́n ṣe. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba. Tó ojú òpó wa ń bẹ ní ṣíṣí bóyá ẹ fẹ́ pè wọlé láàárín ìṣẹ́jú méjì mẹ́ta bóyá ẹ̀yin náà ní ìbéèrè kan tẹ́ fẹ́ béèrè. Bàbá mi Oríọlá Ọlọ́tọ̀ Bronze mo rí yín lórí ètò. Ẹ ṣeun bàbá mi Oríọlá Ọlọ́tọ̀ Bronze láti ẹkùnjọ́ méjì mẹ́ta o. Ẹ ṣeun bàbá mi. Bàbá fẹ́ pè wọlé ojú òpó wa ó wà ní ṣíṣí láàárín ìṣẹ́jú kan méjì bóyá ẹ̀yin náà ní ìbéèrè kan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ àlejò mi àbẹ́yìn náà fẹ́ kí wọn lórí ètò mò ń bọ̀ náà.
èèyàn mi ẹ káàbọ̀ padà ó náà lẹ ti rí lára àwọn iṣẹ́ ọwọ́ wọn ẹ̀yin náà ti gbọ́ bó ṣe ń dún lálálá ẹ̀rí wípé èèyàn gbọ́dọ̀ gbọ́rú ẹlẹ́gẹ̀ẹ́ èèyàn mọ́ mú jó bí òun bẹ lọ́pọ̀ èèyàn kan bẹ́ẹ̀ bá ti ń gbọ́ báyìí mo mọ̀ wípé ẹkún òṣè ìbànújẹ́ gbogbo ẹ̀ ó sì máa fò lọ torí kò síbi tí ọlọ́run ọba mi kì í ti bá ẹ̀dá pàdé ó lè jẹ́ níbi jójíjó báyìí bàbá mi kódà ó lè jẹ́ ibi tí èèyàn kan ti ń gbọ́ orin tínú èèyàn ti ń dùn níbẹ̀ náà ni gbogbo ìṣòro yóò sì máa fò lọ Adéyẹmí Adédèjì wọ́n ní keep the good work o wọn kì í èké òlérè Olúṣọlá Ọlárẹ̀wájú ẹ ṣeun pátápátá gbogbo yìí náà ni mo kí káàbọ̀ sórí ètò yín máa yọ̀ǹda àlejò mi torí mo mọ̀ pé ìrìn àjò ń bẹ lẹ́sẹ̀ bàbá alájọmọ̀ pé ṣé Olúwa ó sì tún ń tẹ̀síwájú ṣé Olúwa ń tẹ̀síwájú ẹ ṣeun kẹ́ tó máa lọ lórí ètò ẹ bá mi kí gbogbo àwọn aráalé ẹ bá mi dágbére fún wọn mo lérò pé tá a bá tún pè yín níjọ́ míì ẹ tún dá wa lóhùn ẹ ṣeun. ẹ ṣe gan-an gbogbo àwọn olólùfẹ́ Fèrè Jésù àti gbogbo ènìyàn mo gbàgbọ́ mo rẹ̀ pàṣẹ sínú ayé yín wípé bẹ́ẹ̀ ṣe fẹ́ràn mi Ọlọ́run náà fẹ́ràn yín kò ní gbàgbé yín lórúkọ Jésù ẹ ṣe gan-an lójú mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín iléeṣẹ́ yín ò ní jóná a máa tẹ̀síwájú ni ayé la máa bá ọ àní fún ọ̀nì fẹ́lẹ̀ mẹ́rin kò ní. àmì ẹ ṣeun bàbá mi Fèrè Jésù ẹ ṣeun adúpẹ́ wípé àpèyìn ẹ jẹ́ wa lágbára Ọlọ́run àwa náà láàmà wá ẹ̀yin náà láàmà bá ọ lágbára Ọlọ́run iṣẹ́ yóò máa tẹ̀síwájú ẹ ò ní kú sọ́nà bí èéfín ẹ sì wà níwájú ẹ ò ní padà sẹ́yìn lágbára ògo Ọlọ́run ẹnu náà fẹ́ fi yìn lágbára Ọlọ́run ẹnu náà kò ní kọ ìyìn kò ní kọ pẹ́ o lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò lónìí onílé àlejò gbogbo yín pátá náà ni mo kí wípé ẹ ṣeun tí ẹ gbọ́ wa lórí ètò lónìí pẹ̀lú àlejò mi Fèrè Jésù àwọn náà ti ń gbóhùn wọn látàárọ̀ ẹ ṣé àdúpẹ́ a máa lọ lónìí a tún padà níjọ́ mẹ́jọ lágbára lọ́dọ̀ Ọlọ́run àwa náà láwọn wẹ̀yìn láwọn bá ní gbọ́kú sí wa náà ní gbọ́kú sí yín ojú tẹ fún wòwá òní fọ́ bẹ́ẹ̀ lè títẹ fi ń gbọ́ wa òní di kò ní dè yìí tẹ̀ náwó sí lágbára Ọlọ́run títí tá a tún fi pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú àkọ́tún ètò yín ètò wa òṣèré ìlú mọ̀ọ́ká pẹ̀lú àlejò mi lórí ètò yìí èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà ní dágbére fún yín lónìí wípé ká pàdé láyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa ire o ire kàbìtì ká láyọ̀ ká pàdé pẹ̀lú ìdùnnú láṣẹ Èdùmàrè títí ìgbà láti fi pàdé ire o ó dàbọ̀ náà. Thank you.